Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí wa ní kíkí àlàáfíà. Ìkí Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá ẹnìkankan wa gbé. Èyí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́. Ó náà ni mẹ́sẹ̀jì tí mo ti ń gbà láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn lórí ọba Solomon. Èyí tí ń challenge àwa Mùsùlùmí lórí wípé ibo ló wà nínú ayal Quran wípé kí a máa kírun wákàtí márùn. Ó ti ń gba mẹ́sẹ̀jì ó ti ṣe díẹ̀ ṣùgbọ́n mi ò kọbi ara sí nítorí wípé ọ̀tọ̀ ni ojú tí èmi fi ń wo ọba Solomon kò jẹ́ kí n lè jáde láti wá ṣe fídíò. Àmọ́ ní àná Ọlọ́run kádàrá wípé kí n wo fídíò ìkànnú àwọn fídíò ọba Solomon yìí. Bí mo ti wá rí tí ọba yìí ti ń sọ bẹ́ẹ̀ wípé òun challenge àwa àfà ká jáde ká dẹ̀ wá sọ fún òun níbo ni ó wà nínú ayé Quran wípé kí a máa kírun wákàtí márùn àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń ṣe ẹ̀sìn àti ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kristẹni irọ́ ni à ń pa fún àwọn èèyàn. Èyí ni wà mú mi ṣàlàyé láàrin ìṣẹ́jú díẹ̀. Àkọ́kọ́ àlàyé tí mo fẹ́ ṣe náà ni wípé ká má jẹ́ kí ọba Solomon ká má jẹ́ kí ó mú wa kọlù gbogbo àwọn Kristẹni, nítorí wípé Kristẹni náà tó bá jẹ́ onígbàgbọ́ òdodo kò gbọdọ̀ jẹ́ kí Mùsùlùmí kan ó mú un bu ìgbà Mùsùlùmí, nítorí wípé Mùsùlùmí kan ni ó bàjẹ́. A gbọdọ̀ wá fi torí Mùsùlùmí kan ká ní gbogbo Mùsùlùmí pátá pọ̀ ti bàjẹ́. Kristẹni kan ni ó wà tó kù díẹ̀ káàtó. A gbọdọ̀ wá fi torí ẹ̀ka bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ gbogbo tí ń jẹ́ Kristẹni. Ọba Solomon náà ni adájú ọ̀hún. Ọba Solomon ní ká mú ẹ̀rí wá ní Al-Quran nínú Suratu Rum Aya 17 Ba'da al-isti'azati wal basmala fasubhanallahi hina tumsun wa hina tusbihun wa lahul hamdu fis samawati wal ardi wa ashiyan wa hina tuzhirun. Aya yìí Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhu ìkànnì àwọn sàhábì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní Ọlọ́run Ọba Ta'ala ó dárúkọ ìrun wákàtí márùn-ún nínú ayal Quran. Àwọn èèyàn wá bi léèrè pé àìnà níbo ni Ọlọ́run ti dárúkọ rẹ̀. Ó wá ní ẹ lọ sínú Suratu Rum Aya 17 dé 18. Ó ní fa subhanallah hina tumsun. Ẹ máa ṣe àfọ̀mọ́ fún Ọlọ́run nígbà tí ilẹ̀ bá ṣú aago méje àti aago mẹ́jọ. Wa hina tusbihun àti nígbà tí ẹ bá jí ìyẹn ní ìrun àsùbá. Walahul hamdu fis samawati wal ard. Ọlọ́run ló lọ́pẹ́ ní sánmà àti ní ilẹ̀. Wa ashiyan àti nígbà tí ẹ bá wà ní ìrọ̀lẹ́ tí ń ṣe ìrun àlásàrì. Wa hina tuzhirun àti nígbà tí òun bá mú tí ń ṣe ìrun zuhur èyí tí àwọn kiri aago méjì. Ẹ rí i pé ìrun wákàtí márùn-ún jáde níbẹ̀. Abdullah ibn Abbas sàhábì Ànábì ni ó bá Ànábì lò gbà òun ló tú bẹ́ẹ̀ kì í ṣe àwa la tú bẹ́ẹ̀. Bákan náà Sa'id ibn Jubair sàhábì Ànábì ni òun náà tú bẹ́ẹ̀. Èèyàn ò lè ka Quran Yorùbá àbí English Quran kó bẹ̀rẹ̀ sí sọ pé òun ti nímọ̀ nípa Quran. O ò lè tí ì nímọ̀ nípa Quran ó dìgbà tó bá nímọ̀ nípa kí ni àwọn sàhábì sọ nípa àyà yẹn. Only Quran tó jẹ́ Quran English àbí Quran Yorùbá kò lè ṣàlàyé tí Quran sọ fún ọ, nítorí pé Quran ní tafsir, ó ní ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀. Àfáàwà Abdullah ibn Abbas tú bẹ́ẹ̀, àfáàwà Sa'id ibn Jubair ọ̀nà tú bẹ́ẹ̀. Bákan náà ní Suratu Nisa Aya 103 Ọlọ́run sọ fún wa pé ìrun yẹn a ti kọ́ kitaban mawquta, ó ti ní àsìkò tẹ́ ẹ mọ̀ kí ìrun. Ẹni tó bá fẹ́ tako ẹ̀sìn Islam kò lè tako ẹ̀sìn Islam pẹ̀lú only Quran. Ó gbọ́dọ̀ nímọ̀ nípa hadith, nítorí pé nǹkan méjì ni a fi ń ṣe ẹ̀sìn tiwa, al-Quran wal hadith. Al-Quran ni ọ̀rọ̀ Ọlọ́run, hadith ni ọ̀rọ̀ Ànábì tá Ànábì náà sì sọ̀rọ̀ kan lẹ́yìn Ọlọ́run. Gbogbo ọ̀rọ̀ tá Ànábì sọ pátá Ọlọ́run náà ló ní kó sọ. Hadith yẹn ló máa ṣàlàyé Quran fún wa ní ìfọ́síwẹ́wẹ́. Ọlọ́run sọ ní Suratu Nisa pé ìrun lásìkò Ànábì ló wá jẹ́ ká máa àsìkò rẹ̀, nítorí pé Ànábì kí ní àárọ̀ ó kí lọ́sàn ó kí ní alẹ́. Ìwà kí bá Ànábì kí yẹn ó ti jẹ́ káwa Mùsùlùmí mọ̀ pé báwa náà ó ṣe máa kí nìyẹn, nítorí pé Ànábì sọ pé sallu kama ra'aytumuni usalli. Ó ní ẹ kírun gẹ́gẹ́ bí ẹ ṣe rí bí Ànábì náà ṣe ń kírun. Kì í ṣe pé àwọn àfáà làwa rorí làwa gbé ìrun àárọ̀ kalẹ̀ ìrun ọ̀sán kalẹ̀. Ànábì tọ́lọ́run rán sí wa tó mú Kùránì wá fún wa, Ànábì yẹn náà ni Ọlọ́run ṣàlàyé àsìkò tó wọ́n máa kírun fún. Ànábì yẹn máa ń kírun. Tó bá lọ fẹ́ tako Islam wọ́n wá sọ fún wa pé ibo ló wà nínú Quran ibo ló wà nínú hadith. Wọ́n wá ní pé ibo ló wà nínú Quran nìkan
Kùránì ìwé wa ni tó kó gbogbo nǹkan sínú àmọ́ ìfọ́síwẹ́wẹ́ àlàyé yẹn ó wà nínú hadith. Ó dà gẹ́gẹ́ bí Bible nísìn tí òjíṣẹ́ Ọlọ́run tó bá kà fún yín ó ti báyìí a wá mú example ẹ̀ wá nínú ìgbésí ayé Jésù gẹ́gẹ́ example ẹ̀ wá mú wá nínú ìgbésí ayé Jésù gẹ́gẹ́ example ìgbésí ayé Jésù yẹn ló máa ń jẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa ayẹyẹ lẹ́kùnrẹ́rẹ́ tá bá ní ìwé Olúwa kó gbogbo nǹkan sínú òun máa ṣàlàyé díẹ̀ bí Jésù ṣe lo ayé ẹ̀ ló máa wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ni Al-Qur'an bá Ànábì ṣe wá lo ayé yẹn ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa lápèjúwe Ọlọ́run ní kí a ṣe hajj ó wà náà Al-Qur'an bẹ́ẹ̀ àmọ́ bá ṣe máa ṣe hajj a máa tawaf lẹ́ẹ̀méje nínú ìgbésí ayé Ànábì láti rí ìgbésí ayé Ànábì yẹn ló wá ń pè ní hadith nítorí pé ní hadith ní tá Ànábì sọ àbí tí Ànábì ṣe àbí tí wọ́n ṣe lójú ayé Ànábì pé tó jẹ́ pé Ànábì dẹ̀ confirm pé mashallah kí ni ìdá wọ́n máa sọ di hadith pé ó ti di ọ̀wọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá ń pè ní sunna òun náà là ń pè ní sunna pé ẹni tó bá fẹ́ tako Islam ó gbọ́dọ̀ nímọ̀ nípa hadith àti Al-Qur'an bákan náà dẹ̀ tún rè kò jọ wá lójú tí ọba Solomon ṣe tí wọ́n ń challenge àwa àfà wọ́n fẹ́ kí àwa náà kó ẹ̀rí wa jáde wọ́n dẹ̀ fẹ́ jẹ́ kí a tún mú beauty of Islam jáde sí ni àwa ní ṣépè fún ọba Solomon àdẹ̀ní lálàsí ẹ̀ ó challenge wa and àwa náà dẹ̀ ń sọ fún wọn pé ohun tí wọ́n sọ yẹn ń bẹ ní Al-Qur'an ifo tí ọba Solomon bá ní kí n wá sí orí live wọn màá wá láti wá ṣàlàyé ní tùbí nùbí láláì ní búra wa láláì ní ṣépè fún wa ó sì dá mi lójú pé àájọ jáde níbẹ̀ lẹ́ni tí ọ̀rọ̀ ẹ̀sìn tí ó yí àwa méjèèjì subhana rabbika.